àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. Wọ́n ká orí èèyàn mọ́ ọkùnrin kan àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ lọ́wọ́ nílùú Ìkòròdú. Ọwọ́ àwọn ará agbègbè kan tí wọ́n ń pè ní Ádámọ̀ níṣáájú ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó ti tẹ ọkùnrin kan tó pe ara rẹ̀ ní àáfàá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Babalọ́lá. Ṣe ni àwọn ará àdúgbò náà kéèfin ọkùnrin yìí pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ẹ̀ pẹ̀lú orí èèyàn àti àwọn ẹ̀yà ara èèyàn míì lọ́wọ́ wọn. A gbọ́ pé ìtẹ́kù kan tó wà nítòsí ilé Babalọ́lá lòun àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ ti lọ wú orí òkú yìí níbi tí wọ́n ti ń gbìyànjú láti gbé orí olórí yìí sá lọ pẹ̀lú àwọn ẹ̀yà ara míì ní ìtẹ́kù yìí lọ́wọ́ àwọn ará àdúgbò tẹ̀ wọ́n. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́ẹ̀kẹsẹ̀ la gbọ́ pé wọ́n ti fa Babalọ́lá àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ yòókù lé àwọn agbófinró lọ́wọ́ níbi táwọn ọlọ́pàá yóò ti ṣèwádìí tó nípọn lórí orí èèyàn tí wọ́n ká wọn lọ́wọ́ yìí. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọkùnrin náà ló sọ yìí pé kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ wá wú orí òkú náà, ó ní òun fẹ́ lò ó fún ọrọ̀ ajé àti òṣùlẹ̀ ni. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ará àdúgbò yìí ní gbogbo ìgbà ni àwọn máa ń ṣàkíyèsí pé àwọn èèyàn kan máa ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ìtẹ́kù yìí níbi tí wọ́n ti náà ń wú orí èèyàn, ṣùgbọ́n àwọn kò fura pé irú ọkùnrin tó pera ẹ̀ ní àáfàá yìí ni yóò máa ṣe irú ìwà báyìí. Wọ́n ló ti pẹ́ tóun àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ tí ń hùwà láabi yìí ṣùgbọ́n tí wọn kò ká wọn mú. Ohun tí a gbọ́ báyìí ni pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ńlá wọn lórí ohun tó fà á ìṣẹ̀lẹ̀ láaburú yìí. A sì gbọ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti parí ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọkùnrin tó pera ẹ̀ ní àáfàá yìí àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ ni wọn yóò wọ́ wọn lọ sílé ẹjọ́ láti lọ káwọ́ rojọ́ níwájú adájọ́. Ìdájọ́ tí adájọ́ bá sì dá ni yóò ṣàlàyé bóyá ọkùnrin náà yóò lọ máa jayé orí ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n tàbí wọn yóò fi sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátá, gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo Ojútólé tẹlifíṣàn, gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí YouTube wa, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba aláwùrábí kò ní fi gbogbo yín sílẹ̀. Ibi tẹ́ ẹ̀ ti ń mówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo gbogbo fídíò wa, àbùdí báyìí ní tolókun o, àbùdí sì ní tọlọ́sà. Ní nàkàtàkà ẹ̀ tó rí kan lágbára Elédùmarè, ọwọ́ yín kò ní kàn ìsàlẹ̀ àpò. Gbogbo ẹ̀yin olùfẹ́ wa lókè òkun pátá, gbogbo yín náà la kí yín pé ẹ kú ìfọmọnìyàn ṣe. Wọn à ní ti òde rùkún yín wọlé, bẹ́ẹ̀ ni wọn kò ní jù yín bí yóò kò wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ ṣe wàhálà òun náà lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín. Gbogbo yín pátá lẹ́ẹ̀kórè kò délé o, ẹ̀ nílò ń gbísọ̀nù bí ò ṣe bí ọmọ. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ o, ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbàkigbà tí a bá kẹ́fín tàbí tá a fura sí àwọn èèyàn kan tí wọ́n rìn gbèrègbèrè ládùúgbò wa. Ẹ ká tètè pa gìrì mọ́ wọn, ká sì fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Gbogbo pátápátá a ní sọnù, a sì ní jọ ẹni tí wọ́n wá. Gbogbo rẹ̀ gbogbo èdè gbogbo. Ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní, ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní, níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ní. Ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn, àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn, ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.